ọ̀rẹ́ tó bá nífẹ̀ẹ́ èèyàn má fi rìmúùtù ẹ̀mí ẹ̀ lé lọ́wọ́ o tó bá fi rìmúùtù ẹ̀mí ẹ̀ lé lọ́wọ́ ó máa pa ẹ́ sàárà. àjíkíní jìgìnìjìgìnì wọjà pẹ̀lú Muyideen chájà ọmọlé kéwu wọn ṣe bọ́pọ̀ wá rò wípé ọ̀rọ̀ àwọn àtàgbàlá Gabriel pé wọ́n ti sinmi lórí ẹ̀ ní nígbà tá àti ẹ̀ ti gbọ́ mọ́ọ̀chì látẹnu wọn mọ́ fún bíi ijọ́ mẹ́ta báyìí àmọ́ iye èèyàn àwọn àáfàá jígínní wọn mà tí ì dẹ́kun gbogbo ọ̀rọ̀ yìí o wọ́n sì wà lórí ẹ̀ o ó lágbára Muyideen chájà Muyideen ẹ kú yọ yín Muyideen ti di ọmọlé kéwu àáfàá jígínní báyìí ẹ wò ó pẹ̀lú fìlà lórí òǹrè lẹ́gbẹ̀ẹ́ àáfàá jígínní òun náà ti ń gba kéwu ó ti dọmọlé kéwu wọn àmọ́ ibo gan-an fẹ́ end gbogbo mátà tó ń bá Àgbàlá Gabriel ibo náà fẹ́ end gbogbo mátà ẹ̀ sí gan-an ibo náà fẹ́ end ẹ̀ sí gan-an ọ̀rọ̀ àwọn àáfàá jìgìnì yìí àti Muyideen ọmọlé kéwu wọn yìí ó lágbára o ẹ tún jẹ́ àgbo fídíò yìí ká tẹ̀ tún gbọ́ nǹkan tán tó sọ nípa ìsí kẹ́sì máa bá mi fèrè oyin náà nípa ìsí comment and please don't forget to subscribe, like, share and follow us. Any matter that sounds controversial, kí èèyàn torí ẹ̀ bá pé dáadáa kó tó lè dúró lórí pé báyìí ni yóò ní màtíríà tó pọ̀ tí ó ti ṣe research lórí ẹ̀. Ibn Kathir wí báyìí, Tọ́bárí wí báyìí, Jàlálẹ́nì wí báyìí, Tafsir Sáàdì wí báyìí, Sọ́fàtù Tafasiri wí báyìí. Mr. Jamiu Adégúnwà ó ṣe yẹn náà. Muyideen rèé o, kò sọ fún mi pé òun bọ̀ o. Now, ẹ wá jẹ́ wá lọ sínú ibi tó ní kí n ti kọ́ ń kéwu. Àwọn mẹ́ta yẹn òótọ́ ni, òjíṣẹ́ ni wọ́n. In tó dàrú mọ́ Mr. Jamiu Adégúnwà lójú àtàwọn aláròbọ̀ àfáà tó túbẹ̀ ń fún tó fi wá ń ba Ibn Kathir ló kọjá pé Ibn Kathir sọ pé òjíṣẹ́ mi wá láàrin ànábì wa àti ànábì Ìsá. Ibn Kathir tó jẹ́ wípé tó o bá lọ wo hadithi gẹ́gẹ́gẹ́gẹ́ ó ṣe rọ́dù fáwọn tí wọ́n sọ pé ànábì kan wá àwọn ànábì kan òjíṣẹ́ kan wá láàrin Ìsá àti Muhammad. In tó fi wá mọ̀ hadithi ò lè yí ọ sọ bẹ́ẹ̀ náà hadithi ìgbà kò lè yí ọ wá jẹ́ ń dá ọ padà sínú tafsiri Ibn Kathir bó ṣe pè náà nu Ibn Kathir ni nígbà tí èsè pé nǹkan kan ti ń kọ́kọ́ ń bọ̀ kó tó pe bùn Ibn Kathir àbí tó o bá pè pé tafsiri Ibn Kathir so ti yé now Ibn Kathir sọ nínú nígbà tí wọ́n ń ṣe ṣẹ́ríwù hadith yẹn wípé ó fi ṣe rọ́dù ó fi dá ọ̀rọ̀ padà fáwọn jẹ́ ń sọ pé àwọn òjíṣẹ́ kan wà láàrin ànábì Ìsá àti ànábì Muhammad ni ṣùgbọ́n inú tafsiri Ibn Kathir gẹ́gẹ́ ẹ wá jẹ́ nǹkan bẹ̀ wá máa gbọ́ ní táwọn àfáà sọ sórí nínú èdè Lárúbáwá kò lè yí ọ but kí n sọ kó lè jẹ́ àǹfààní fún gbogbo àwọn èèyàn kí àwọn àfáà aláròbọ̀ tẹ́ ń tú kéwú fún ọ tí wọ́n fi wá ń dá sọ̀rọ̀ kéwú tó sì fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ pọ̀ ọmọ kéwú ọlọ́ọ̀gbọ́n Lárúbáwá ó sì agbọ́kùnrin níye tọ́lọ́nsì ní Lárúbáwá la fi sọ kalẹ̀ tí èso ọ̀nà kan tí èso ọ̀nà méjì tí èso ọ̀nà mẹ́ta tí èso ọ̀nà márùn-ún lọ́lọ́run ti dákọ Arabic language tí wọ́n useless yìí èdè tọ́lọ́run ọ̀dákọ specifically ló fi ń lọ tú Kùránì lọ́wọ́ dúró lé lórí bí ẹ̀pọ̀ orí nǹkan wí bọ́lọ́run ti dákọ Yorùbá language specifically bọ́lọ́run ti dákọ English language specifically nínú èdè Lárúbáwá nínú Quran the language that the language that Allah mentioned in the glorious Quran is what? Arabic language. Gbogbo yòókù speculation. This only specification language mentioned in the glorious Quran is Arabic language. Ṣé ìyẹn gan tó fún ọ kó o mọ̀ wípé míza kan ń bẹ lára Arabic language gẹ́gẹ́ ẹni tẹ́yẹ bá ń bá Arabic language gẹ́gẹ́ jà ẹ̀ńtọ̀n yóò sì ráre kó tó kú láyé torí pé míza ń bẹ lára èdè yẹn Lugatul Qur'ani hadi rafa Allahu liwaha la talumni fi hawaha
أنا لا أهوى سواها. أتوي لغة القرآن هذه رفع الله لواها. لا تلومني في هواها أنا لا أهوى سواها. Torí pé ọmọ ní fi ń dùn ọ́ Mr. Jamiu Adegunwa. Now tó bá lọ wo tafsiri mọ́wulẹ̀ jẹun boko lọ lé olóró wá máa ka tafsiri fún mi. وقوله تعالى إذ أرسلنا إليهم اثنين فكذبوهما. Ọlọ́run ní àfáà Ibn Kathir tó ń sọ yìí wọ́n ní gbólóhùn tọ́lọ́run bá sọ wípé إذ أرسلنا إليهم اثنين فكذبوهما. ńgbà tá a rán àwọn méjì sí wọn fakadabuhuma wọ́n wá pe àwọn méjèèjì lókùrọ́. So tí báyìí àwọn ará Ìntọ́kíà ni wọ́n rán àwọn méjì yẹn sí tí wọ́n pè wọ́n lókùrọ́ fa azazinahum بثالث. fa kíni فعززناهم بثالث. Ọlọ́run wá ní àwa afẹnì kẹta a tún fi kún a fi ẹ̀mpáwá wọn. A rán èèyàn méjì sí àwọn ará Ìntọ́kíà. Iṣẹ́ Ọlọ́run dọ́dọ̀ àwọn ará Ìntọ́kíà fúrú àwọn òjíṣẹ́ méjì. Wọ́n wá pe àwọn òjíṣẹ́ yẹn lókùrọ́. Fa azazinahum bithalithin. A wá fi ẹnì kẹta a tún fi kún wọn látún ti fi ẹ̀mpáwá wọn pé a ní àwọn ẹni iṣẹ́ Ọlọ́run ni ẹ wá jẹ́ fún yín. Faqalu inna ilaykum mursalun. Mr. Jamiu Adegunwa. So orí èdè Lárúbáwá jẹ́ ń sọ one of the complexities rẹ̀ fún ọ. Ìní ìtọ́ọ̀tù wà tó máa bá èdè tàkọ́ dùnmù wà ọ̀yá ẹgbẹ́ lọ. Tó gẹ̀ẹ́tì nọ́mbà yẹn barakallahu fina jamiyan. Ìní ìtọ́ọ̀tù wà tó máa bá èdè tàkọ́ dùnmù wà tó máa bá èdè bá ń fún ọ lówó kó fi wọkọ̀. Ẹ gbọ́sẹ́. Sórí Mr. Jamiu Adegunwa èdè Lárúbáwá ó ju bí ìwà àtàwọn àfáà rẹ bẹ́ẹ̀ ṣe ń wo lọ. Gbólóhùn ẹyọ kan báyìí a word ẹyọ kan báyìí nínú èdè Lárúbáwá ó lè nítumọ̀ mẹ́wàá. Èdè ẹyọ kan báyìí nínú èdè Lárúbáwá ó lè nítumọ̀ 20. Èdè ẹyọ kan péré nínú èdè Lárúbáwá ó lè nítumọ̀ 15. Kèétú ṣe synonymous wẹ́ẹ̀dì mo tún sọ yìí o. Sọ pé ọ̀tọ̀ ní kárí èdè kan báyìí káwá tó rí nǹkan míì tí tó ń tú ìtẹ́dẹ̀ ń tú alẹ́ yọ ọ̀rọ̀ kan báyìí a word. Ok, ẹ jẹ́ fún Jamiu Adegunwa Mr. Jamiu Adegunwa ní àpèjúwe. Ọ bọ̀rọ̀ rẹ débi pé ìmọ̀ gbé bọ́ọ̀dù whiteboard àti marker tó bá lẹ́mìí ẹ̀ tó fi wọ relegation lórí ọ̀rọ̀ ìmọ̀ tó ló fẹ́ kò mọ́ yìí. Jamiu Adegunwa Mr. Jamiu Adegunwa sórí tí mo kọ yìí. Alijannatu ni tí wọ́n kọ yìí. Alijannatu. Sọ̀rọ̀ pé gbogbo ibi tí wọ́n bá ti rí kò síbi tí wọ́n àtàwọn àfáàrí ó tù sí ju Alijanna ọgbà àdẹ́ra lọ. Alijanna ọgbà àdẹ́ra. Tó bá jẹ́ pé Alijanna yìí tó yẹ pé ọgbà àdẹ́ra nìkan ló mìíní tọ́lọ́run sì ti sọnù Kùránì pé tá a bá ti lè wọ ọbẹ̀ àní jáde mọ́ ení. Tọ́lọ́run tún sọnù Kùránì yìí pé ká tó wọ ọbẹ̀ á kú. Kí ló dé tọ́lọ́run bá lọ fi pe ibi tó dáadáa má tìyàwó rẹ̀ sí ní Àlìjẹ́nnà yìí tí èsì ṣe pé wọ́n ti kúkú kan ṣáájú ó tó fi wọ́n bẹ̀ nínú Kùránì. Ẹlẹ́ẹ̀kejì kí ló dé tọ́lọ́run tó fi wá padà yọ wọ́n jáde kúrò nínú ibẹ̀ tó wá ní àti yọ wọ́n jáde kúrò nínú Àlìjẹ́nnà tó sì wà nínú Kùránì pé tá a bá ti lè wà Àlìjẹ́nnà o àní kúrò ń bẹ̀ mọ́. Ìyún ló fi mọ̀ pé ókè àṣekèé ṣe gbogbo tó bá ti rí Àlìjẹ́nnà tù yìí ló ti rò pé ọgbà àdẹ́ra tá a wọ̀ tá a bá kú tán ni nínú ẹwà tí èdè Lárúbáwá nínú ẹni Mr. Jamiu kó o lè mọ̀ yìí pé kìí ṣe pé èèyàn ọkàn máa gbẹnu bọ ọ̀rọ̀ Kúránù tútú àbí àdìsí tútú àbí anything wáyé pé èdè Lárúbáwá náà fi gbé kalẹ̀ àfi kéèyàn ò rí àwọn tí wọ́n mọ̀ dáadáa tó wo tí mo fẹ́ kọ yìí. Rọ́bùn gbogbo ibi tí wà táwọn àfáà rẹ bá ti rí rọ́bù Ọlọ́run lẹ́ẹ̀pẹ́ àbí nínú èdè Lárúbáwá lọ́nu Suratu Yusuf nígbà tí wọ́n ní kí ló dé tíyàwó ọba fẹ́ kí Yusufu ó bóun ṣàṣepọ̀ Yusufu ní innahu rabbi
ó ní rọ̀bí Yusuf pé rọ́bù ó pe ọ̀gá rẹ̀ ní rọ́bù ṣé rọ́bù ń bẹ̀ sọ́lọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ àbí Yusuf ó pe èèyàn ní ọlọ́run kámẹ́tì ẹ̀wà wí kèfèrí sí lọ́ba wọn Yusuf tó wá jáde bí ọlọ́run ó wá pe ọba yẹn ní rọ́bù ó pè ní rọ́bí so ajẹ́ pé rọ́bù nínú èdè lárúbáwá kìí ṣètumọ̀ kan tó ọmọ náà ní tún jẹ ìyẹn lọ́wọ́ kọ́ fẹ́ jẹ́ kémi ó sá fún àti ṣe law nítorí my lord táwọn máa pa àwọn george ńgbà kéwu yé wa tán làwa wò pé kò sábúrú ń bẹ lord kò mí ní pé ọlọ́run ni nìkan ní ń tú ṣé bá ń sọ pé landlord àbí òye now Mr. Jamiu Adigunwa so ti pé èdè lárúbáwá ó complex bam contextual meaning lè yóò fi mọ kí ni a fẹ́ fi meaning gangan dúró báwọn tó o bá wo hadith kan kò lè yí ọ̀bọ̀ jẹ́ fi sáyé láǹfààní ó dàrú máwọn èèyàn lójú nígbà tí ìyàwó Aisha tó ń bi ànábì léèrè pé tóbìnrin bá ń ṣe menstruation lọ́wọ́ menstruation tí wọ́n parọ́ wípé tóbìnrin bá ń ṣe lọ́wọ́ obìnrin mùsùlùmí ó lè gba àwẹ̀ ìrun ni ò ní kí tó yẹ pé rọ́ ni ara ti ń gbé ọkọ ònú ẹ̀sìn nìyẹn o mo ló ti kó ònú ẹ̀sìn ó wá ń sọ pé rárá ìwọ tó parọ́ mọ́ Kùránì ìwọ tó parọ́ mọ́ ànábì ìwọ tó pa ànábì láláìmọ̀ kan lẹ́ni tọ́lọ́wọ́ bá fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ kò ní mímọ̀ ni gbogbo ẹ̀ tó wá ti pé àyà kan ní irọ́ nù Quran ó ti kó ònú Islam àbọ̀ ọ̀mọ̀ ni ṣé èbú wa ni èbú kọ́ náà reality ni now ìyàwó Aisha ó bi ànábì wa sallallahu alaihi wasallam léèrè yìí pé tóbìnrin bá ń ṣe menstruation lọ́wọ́ lọ́jọ́ ìyàwó mùsùlùmí kí lọ́kọ rẹ̀ lè bá ṣe kí ni ò lè bá ṣe ànábì ni ó lè bá ṣe gbogbo nǹkan illa nikah àfi nikah nìkan nìkáhù tí a bá ní kí ní jẹ́ nìkáhù ó lè pè nìkáhù náà tó rọ̀ ọmọ kéwú ọmọ ọ̀sà pé nìká tí a bá ní kí ní jẹ́ nìkáhù ó ní marriage ànábì wa ní èèyàn lè báyàwó èèyàn ṣe gbogbo nǹkan àfi nìkáhù nìkan nìkáhù in that context ó mì ní jìmáhù ìbálòpọ̀ gangan penetration nìkáhù dẹ̀ ni so ẹni tí ò bá jìdò ó tún lè pín ní àdìsí ní ká má ṣe nìkáhù o àdìsí ní ká má ṣe nìkáhù o ìdí sì jẹ́ nìkáhù in this context ìbálòpọ̀ gangan tọkọtaya sexual intercourse nìkáhù lànàbí dẹ̀ mú wá nìkáhù now wá dé nsọ̀bí tọ̀rọ̀ ti dàrú mọ́ ọ lọ́wọ́ gangan tó o fi ń parọ́ mọ́ Ibn Kathir lọ túbà o Mr. Jamiu Adegunwa wallahi lọ túbà Mr. Jamiu Adegunwa wallahi lọ túbà olùmọ̀ ẹ̀sìn lẹ́ni tó parọ́ mọ́ yìí ó dẹ̀ ń parọ́ yín tó mọ̀ ń pa ẹ̀ ó ṣeéṣe kó o tiẹ̀ wá lọ ní version English version àbí Yorùbá version tí wọ́n ti sọ bẹ́ẹ̀ nígbà tí èyí ti ṣe pé bàbá yìí gangan lọ sọ bẹ́ẹ̀ torí pé lárúbáwá làwọn sọ tí wọ́n gẹ́gẹ́ tó jẹ́ lárúbáwá ni ọlọ́ọ̀kà Jamiu Adegunwa àwọn ọ̀tá ẹ̀sìn wọ́n lè ṣe kí wọ́n sì ṣe tàfsírì kí wọ́n sì change ẹ̀ láti lè kó gbogbo orú rẹ àtàwọn tó bá rí bí rẹ sínú òkùnkùn against Islam against the personality of Ibn Kathir. Ibn Kathir ó sọ wípé Paul John àti Peter kò pè wọ́n lójíṣẹ́ Ọlọ́run sọ wá rí inú èdè lágbáwá Rasul tí wọ́n bá pè é ní Rasulu tí wọ́n bá ti fi Allah kún pé Rasulu láàyè wọn ò fi rìfáà sí ànàbí Ọlọ́run wọn ò fi rìfáà sí ànàbí Ọlọ́run ànàbí Ọlọ́run gẹ́gẹ́ direct Rasulu láì abẹ́ẹ̀kọ́ ni ẹni tánàbí bá wá ránṣẹ́ Rasuli láì ibi tó ti mọ̀ pé èyàn gbọ́dọ̀ mọ́ gbọ́ èdè lárúbáwá tọ́lọ̀ wọn bá ń pariwo rẹ̀ ní Kùránì pé kẹ́ẹ̀ tó lè gbọ́ yé Kùránì àrọ́bì ìyá ni o àràbíyà ni ẹ kọ́kọ́ lọ fi mọ́ o kẹ́ẹ̀ lè ṣe làákàyè o tẹ́ bá fẹ́ jólùpáyọ̀ Ọlọ́run Kùránì àrọ́bì ìyá lárúbáwá ni ẹ kọ́kọ́ lọ fi mọ́ o kẹ́ẹ̀ lè bàjẹ́ tí ó jèrè o kẹ́ẹ̀ tó lè hukú máa mú ìdájọ́ jáde nínú ẹ̀ àrọ́bì ìyá lárúbáwá ni ẹ fi wá ìdájọ́ rẹ̀ o Rasulu láì òjíṣẹ́ Ọlọ́run direct Rasuli láì
òjíṣẹ́ Ọlọ́run bó bá ṣe wá ń lọ ni ó ṣe máa ìdọ́fà yẹn ó ṣe máa lọ lọ́mọ tí ń jẹ́ dọ̀fà ọ̀nà ọmọkùnrin ìjìnà àánú rẹ̀ máa ń ṣe mí yóò dẹ̀ máa pa àwọn àfẹ́ onímọ̀ ní kindergarten tó bá pè wọ́n kindergarten ní bible yes mo mọ bible bí mo ṣe wà yìí but wàláì kìí ṣe lẹ́gbẹ̀rú rẹ̀ ọmọ bible jù mí lọ lọ́nà 1.5 million ló fi mọ bible jù mí lọ so I may be a kindergarten to you in Bible knowledge but in Arabic and Islamic knowledge studies tó bá wálé kéwù mi bí wàláì blue lọ́wọ́ aṣọ blue rọ̀ṣúlù láì Mr. Jamiu Adégúnwà òjíṣẹ́ Ọlọ́run yẹn direct rọ̀ṣúlù láì òjíṣẹ́ Ọlọ́run sórí gbogbo àwọn Abubakar Umar Ali gbogbo àwọn sàhábẹ̀ rọ̀ṣúlù láì ni wọ́n sórí gbogbo àwọn tàbíìn àwọn jẹ́ rọ̀ṣúlù láì sórí gbogbo àwọn àfáà wa àwọn jẹ́ rọ̀ṣúlì láì wàláì bó ṣe jẹ́nu Mr. Jamiu Adégúnwà yóò dàrú mọ́ ọ lójú nítorí pé kìí ṣe dẹ̀ndẹ̀lẹ̀ now èyàn ti clear wọ́n wá rí fà sáwọn ẹni ní Mursaluna ṣé bí kí Ibnu Kathiri ò tó tutọ́ wá ń pariwo Ibnu Kathiri lórí irọ́ yìí ṣé bí ní Kùránì gẹ́gẹ́ sọ pé inna ilaykum la mursaluna kọ́ ni inna ilaykum mursaluna àbí inna ilaykum mursaluna kí ni jẹ́ mursalu ibi tọ́rọ̀ ti dàrú mọ́ Ọlọ́run àti wàtàwà fà rẹ̀ Ibnu Kathiri kọ́ ló sá sọ ibẹ̀ ebi Ibnu Kathiri lọ tú tafsiri ni mursalu kí ló dé táwọn mẹ́yẹ̀ta fi pẹ̀lú àwọn ní mursaluna ismul maf'ul ni now Jamiu Adégúnwà Mr. Jamiu Adégúnwà àwọn ẹni mẹ́tẹ̀ẹ̀ta gẹ́gẹ́ Pọ́ọ̀lù Jọ́ọ̀nù Peter tó pè ìyìn bọ̀ pé lárúbáwá wọn torí mo ti fọ́n challenge pé lọ practice ẹ̀ bí ọ̀sẹ̀ méjì wá pè lórí screen ẹ wá wo okò àwọn lárúbáwá okò àwọn òjíṣẹ́ yẹn tí ajígini ní mi lè pè ní lárúbáwá kò pè hadithi tánàbí fi sọ pé kò sí ànábì kankan láàrin wọn àti Ìsá wá kà lárúbáwá náà wọn tó pe suratul Masajid now tó bá wà lọ wò kó tó kan ọ̀rọ̀ Ibnu Kathiri gẹ́gẹ́ Kùránì gẹ́gẹ́ tó ń parọ́ pọ̀ gbàgbọ́ wàláhì ọgbà Kùránì gbọ́ ó ń parọ́ pọ̀ gbà Kùránì gbọ́ ni Kùránì gẹ́gẹ́ ní inna ilaykum mursaluna ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ linguistically ó ní pé àwa tẹ́ ń wò yìí òjíṣẹ́ la jẹ́ sí inna ilaykum mursaluna òjíṣẹ́ ẹni wọ́n rán níṣẹ́ sí yín ni wá so òjíṣẹ́ ni wá ni túmọ̀ àyà gẹ́gẹ́.